Mo kí yín ẹ káalẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ Èdùmàrè ọba yóò fèrè síṣẹ́ kó wa wá. Ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ́-yín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti jẹ́jẹ̀ẹ́ láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani nílẹ̀ Nàìjíríà. Gómìnà Ayédàtiwa ṣíṣọ lójú àwọn ọkọ̀ gbókùúgbálàrẹ̀ tuntun eléyìí tí wọ́n fi darapọ̀ mọ́ ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ Ondo. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Nàìjíríà àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Adúláwọ̀ ti yan àwọn tí ó jẹ́ aṣojú àti atọ́kùn díje fún ti ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Adúláwọ̀ tọdún 2025. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà látẹnu mínísítà fún iṣẹ́ tó ń rí sí ètò ààbò nílẹ̀ Nàìjíríà Alhaji Muhammad Badaru Abubakar ní ó sọ di mímọ̀ ó sì ń fi dá ọmọ ilẹ̀ Nàìjíríà lójú pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọn ò sùn wọn ò wò láti lè má jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó ń wáyé sí àwọn ilé ìjọsìn àti àwọn ilé ẹ̀kọ́ káàkiri ilẹ̀ Nàìjíríà láti má jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ mọ́. Lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní Dutse, ẹ̀wẹ̀ ìṣe lálàyé mínísítà ọ̀hún sọ di mímọ̀ wípé gbogbo àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò eléyìí tí wọ́n dọdẹ àwọn agbésùnmọ̀mí ọ̀hún náà ni wọ́n ti dá síta báyìí tó sì jẹ́ pé wọ́n rí dájú pé omi àlàáfíà náà ló tòrò ní gbogbo ibi àwọn tí agbésùnmọ̀mí ọ̀tọ̀ ti ń ṣọṣẹ́ káàkiri ilẹ̀ Nàìjíríà. Bàdàrù ló sọ di mímọ̀ pẹ̀lú bí àwọn ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó wáyé lóní lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ilé ìjọsìn gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọn ò sùn wọn ò wò lórí rẹ̀ tó sì jẹ́ pé láìpẹ́ ọjọ́ wọn ò fi páńpẹ́ ọba wọn ò fi gbé àwọn kọ̀rọ̀ sí eléyìí tó ń domi àlàáfíà lóró káàkiri gbogbo àwọn apá àríwá nílẹ̀ Nàìjíríà. Ọ̀gbà bẹ́ẹ̀ àwọn agbésùnmọ̀mí náà ni wọ́n tún pitú ọwọ́ wọn lónìí ní abúlé Palaita ní ìjọba ìbílẹ̀ Shiroro ní ìpínlẹ̀ Niger níbi tí wọ́n ti jí àwọn èèyàn 24 gbé eléyìí tí aláboyún kan ń bẹ nínú wọn ní oko ìrẹsì kan ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe flédè wípé àwọn gídígan kó náà ni wọ́n yabo abúlé náà ní aago 2 ọ̀sán ní lánàá ọjọ́ Ọjọ́rú eléyìí tí wọ́n ti jí àwọn èèyàn náà gbé lọ lásìkò ìgbà tí wọ́n ṣiṣẹ́ lórí ọkọ̀ wọn gẹ́gẹ́ bí abúlé ọ̀hún eléyìí tó jẹ́ pé kò ju bí kìlómítà 5 sí ibùdó àwọn ọmọ ogun eléyìí tí ń bẹ ní Erenam ní agbègbè ọ̀hún náà ló jẹ́ pé àwọn agbénipa ọ̀hún náà ni wọ́n tún ṣiṣẹ́ ọwọ́ wọn lásìkò ìgbà náà. Nínú ìròyìn míì eléyìí tí wọ́n fi léde wípé àwọn agbésùnmọ̀mí míì náà ni wọ́n tún yabo ìletò Kakuru níjọba ìbílẹ̀ Shiroro kan náà eléyìí tí wọ́n ti ṣe àkọlù sí arákùnrin eléyìí tó nípèníjà ojú kan tó tún gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ àtàwọn míì eléyìí tí wọ́n ṣe àkọlù sí níbi tí wọ́n ti gbé ṣe àkọlù sí àwọn èèyàn ọ̀hún ọ̀gbà bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbé arákùnrin ọ̀hún lọ síbi tó tún gba ìtọ́jú báyìí. Ẹ̀wẹ̀ kọmíṣánná fún ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger SP Wasiu Abiodun nígbà tí ó sọ̀rọ̀ di mímọ̀ ló ṣe lálàyé wípé wọ́n ti ń ṣe iṣẹ́ ìwádìí báyìí lórí bí wọ́n ṣe dóòlà àwọn gídígan kú ọ̀hún tí wọ́n jí gbé tí àbá gbàgbé. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọ́n ti ń ṣe iṣẹ́ lórí takuntakun lórí ọ̀rọ̀ ọ̀hún báyìí lẹ́yìn tí ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Kebbi àtàwọn ìpínlẹ̀ kan nílẹ̀ Nàìjíríà eléyìí tó jẹ́ pé nǹkan fararọ láti bí ọ̀sẹ̀ mélòó kan nílẹ̀ Nàìjíríà. Wáyé iléeṣẹ́ ààrẹ náà ló ti pàṣẹ fún ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun náà ni láti kó àwọn ọlọ́pàá tó tó 11,000 àti 4,506 àwọn ọlọ́pàá eléyìí tí ó ń bẹ lẹ́yìn àwọn ọ̀tọ̀kùnlú nílẹ̀ Nàìjíríà láti pè wọ́n padà gẹ́gẹ́ bí Ẹgbẹ́tókun ṣe ń sọ di mímọ̀ lásìkò ìgbà tó ń ṣèpàdé pọ̀ nílùú Àbújá pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà nílùú Àbújá. Wọ́n ṣe lálàyé pé kò sí ìkéde àwọn ọ̀tọ̀kùnlú olóṣèlú àbí àwọn tó dipò àṣẹ mú eléyìí tí wọ́n bá kó ọlọ́pàá kó lẹ́yìn ẹ̀ tí wọ́n lè bí wọ́n wò nítorí pé àṣẹ ọ̀hún àti iléeṣẹ́ ààrẹ náà ni ó ti wá gẹ́gẹ́ bó ṣe lálàyé pé kí àwọn ọlọ́pàá eléyìí tó máa kókò lẹ́yìn àwọn ọ̀tọ̀kùnlú ọ̀hún kí wọ́n darapọ̀ mọ́ àwọn ọlọ́pàá eléyìí tó yẹ pé wọ́n ń pàráàrò tí wọ́n sì ń ṣọ́ ẹ̀mí àti dúkìá àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe ṣe lálàyé wípé títí di ìgbà tí ètò ààbò ilẹ̀ Nàìjíríà tí yóò túbọ̀ jingiri sí báyìí wọn ní iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà wọn ò ní sùn wọn ò ní wò láti lè mọ dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà.
Wáyé o, ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Goodluck Jonathan náà ni ó ti fi orílẹ̀-èdè Guinea-Bissau sílẹ̀ báyìí lẹ́yìn tí àwọn ọmọ ológun tí wọ́n gbàjọba ní orílẹ̀-èdè ọ̀hún lórílẹ̀-èdè tí ń bẹ lápá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Kìmí Ẹ̀bínfà gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀ wípé Jonathan náà ni ó kúrò ní ilẹ̀ ọ̀hún o lẹ́yìn tí pẹ̀lú àwọn aṣojú eléyìí tí wọ́n jọ lọ sí orílẹ̀-èdè náà. Jonathan lẹ́ni tí ó ṣe alága fún àwọn ikọ̀ àgbà ọ̀jẹ̀ tí àjọ tó ń rí sí àjọ májọ́bàjẹ́ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ eléyìí tó ń lọ mójútó ètò ìdìbò ààrẹ eléyìí tó wáyé ní ilẹ̀ ọ̀hún lọ́jọ́ ìsinmi tó kọjá lọ yìí kó tó di pé àwọn ọmọ ogun kó tó di pé wọ́n gbàjọba ní orílẹ̀-èdè náà. Ọ̀gbà bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Lucky Orímisan Ayédàtiwa òun náà ló ti ṣíṣọ lójú àwọn ọkọ̀ gbúkúgbálà rẹ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá síta báyìí láti lè máa lò fún ẹ̀ka ètò ìlera nípínlẹ̀ Ondo lójúnà láti mú kí ètò ìlera kó túbọ̀ jíngírí sí pàápàá jùlọ fún àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì gẹ́gẹ́ bí ó ti ṣe sọ níwọ̀n lásìkò ìgbà tó ń ṣíṣọ lójú ètò ìlera pàjáwìrì ní ìpínlẹ̀ Ondo léyìí tí wọ́n fi yọ̀ǹda àwọn ọkọ̀ gbúkúgbálà rẹ̀ ọ̀hún nílùú Àkúrẹ́ gẹ́gẹ́ bí gómìnà Ayédàtiwa lẹ́ni tí igbákejì rẹ̀ dókítà Ọláìdé Adélàmí lẹ́ni tí ó ṣojú fún ló sọ di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ ìdarí gómìnà Ayédàtiwa náà ló jẹ́ pé ó mú ìgbáyégbádùn àwọn aráàlú ní ìpínlẹ̀ Ondo lọ́kùnkúndùn. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ó sọ di mímọ̀ wípé tí àwọn ọkọ̀ ọ̀hún tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo àwọn tí wọ́n nílò òun náà ni wọ́n yọ̀ǹda tí wọ́n sì ṣe ìpèsè rẹ̀ fún ọ tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo náà ni ó sanwó wákàtí 48 ìyún fún ẹni tí wọ́n bá lọ fi ọkọ̀ ọ̀hún gbé àti àwọn tó bá nílò rẹ̀ ní ìpínlẹ̀ Ondo yálà tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ni o àbí àwọn nǹkan míì tó ṣàjọmọ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì gẹ́gẹ́ bí ó ti ṣe làákalẹ̀ ipò sì wà níbàámu pẹ̀lú ìlànà ètò ìlera pàjáwìrì lábẹ́ ti ìjọba àpapọ̀ lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera nílẹ̀ Nàìjíríà. Ó ṣe láfikún pé àwọn ọkọ̀ ọ̀hún wọ́n sì láǹfààní láti máa gba ìpè látọ̀dọ̀ gbogbo àwọn èèyàn lò fódìdí wákàtí 24 tó sì jẹ́ pé ojoojúmọ́ tọ̀sán tòru náà ni wọ́n fi máa ṣiṣẹ́. Ọ̀gbà bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ti kéde wípé wọn ò ní fi ara mọ́ ìmúmọ̀ wa kò tọ́ sí àwọn obìnrin tó ń tamọ́ ọwẹ́ ní ìpínlẹ̀ Ondo bí tí wù kó mọ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ní ìpínlẹ̀ Ondo dókítà Ṣeun Ọ̀sámáyé òun náà ni ó ti sọ dímọ̀ báyìí bọ́n ṣe kéde odidi ọjọ́ 16 eléyìí tí wọ́n fi ṣe ìlanilọ́yẹ̀ tako mímọ̀ wa kò tọ́ sí àwọn obìnrin tó ń tamọ́ ọwẹ́ nípínlẹ̀ Ondo. Dókítà Ọ̀sámáyé ló sọ di mímọ̀ pé ìṣèjọba gómìnà Ayédàtiwa òun náà ló jẹ́ pé ó kóró ojú sí àwọn ìwà kò tọ́ ọ̀hún gẹ́gẹ́ bí ìwà ìfipábánilòpọ̀ àti mọ̀ ìwà kò tọ́ míì sí àwọn obìnrin àti nǹkan tó lè máa ṣe okùnfà tó lè máa ṣe ìpalára fún àwọn obìnrin ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe lálàyé wípé ìjọba ìpínlẹ̀ Ondo náà jẹ́ pé wọ́n fi òpin sí gbogbo ìwà kò tọ́ eléyìí tí àwọn kan mọ́ wù sí àwọn obìnrin àti ọmọwé ní ìpínlẹ̀ Ondo ọ̀nà ọ̀gbà bẹ́ẹ̀ gbogbo obìnrin yálà àgbàlagbà àti ọmọdé òun náà ló jẹ́ pé wọ́n nílò láti kí àwọn èèyàn kan máa bọ̀wọ̀ fún un kó sì jẹ́ pé kán má fi nǹkan láburú kankan kán má fi ṣe wọn náà gbà bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo kò ní fi ọwọ́ ẹ̀hẹ́ mú ẹnikẹ́ni eléyìí tó bá hùwà kò tọ́ sí wọn ní ìpínlẹ̀ yìí. Ìròyìn àṣálẹ́ lẹ ṣì ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́yìn tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn amúlùúdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. Mo kí yín káàbọ̀ padà. Ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú ìròyìn láti ilẹ̀ òkèèrè. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ náà ni wọ́n ti ké sí àwọn ọmọ ogun eléyìí tó ń gbàjọba ní orílẹ̀-èdè Guinea-Bissau báyìí láti yọ̀ǹda ààrẹ ilẹ̀ ọ̀hún Umaru Embalo láti lẹ́yìn ìgbà tí wọ́n ti dìtẹ̀ gbàjọba gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látọjú òpó ayélujára X fún alága fún àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ìyún Mohammed Ali Yusuf
bó ti ṣe sọ di mímọ̀ tí ó sì ń bu ẹnu àtẹ́lù ìdìtẹ̀gbàjọba ọ̀hún tí wọ́n sì wáá fi ààrẹ ilẹ̀ ọ̀hún sí àhámọ́ tí àbágbàgbé lánàá òde yìí náà ni ọ̀gágun Dennis Nchana tó jẹ́ adarí fún ikọ̀ àwọn ọmọ ogun ilé tó gbàjọba ní orílẹ̀-èdè ọ̀hún náà ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì báyìí wọ́n ti gbàjọba lọ́wọ́ àwọn ìṣèjọba alágbádá ní ilẹ̀ ọ̀hún lẹ́ni tí ọ̀gágun ọ̀hún lẹ́ni tí ó jẹ́ pé ìkànnù àwọn ọ̀jìnmí nínú àwọn tí ń gbé egbògi olóró àti àwọn ìwà kò tọ́ míì eléyìí tí wọ́n fipá gba ìjọba lọ́wọ́ ìjọba alágbádá lórílẹ̀‐èdè ọ̀hún. Ìròyìn amúlùúdùn Sophia Muhammadu tó jẹ́ arábìnrin eléyìí tó bímọ fún ọ̀jìnmí òǹkọrin ṣìwọ́ṣìwọ́ ilẹ̀ Nàìjíríà yún Davido náà ló ti sọ̀rọ̀ yanrọ̀ lórí ọ̀rọ̀ kan eléyìí tó ń lọ lọ́wọ́ lórí ọmọ rẹ̀ obìnrin Ìmádé Adélékè tí ó sì ń júwèé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ òun pé irọ́ tó jìnnà sí òótọ́ ní ọ̀rọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ló jẹ́ pé wọ́n ṣe ń sọ pé Sophia òun náà ló jẹ́ pé kò fún ọmọ òun láǹfààní láti rí bàbá rẹ̀ yún ọmọdébìnrin ọmọ ọdún mẹ́wàá ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe ṣe lálàyé wípé ó sọ dùn mọ́ wípé kò sígbàkígbà tí ọmọ òun tó ní òun fẹ́ rí bàbá òun tó jẹ́ pé òun kọdí láti má lọ yọjú sí bàbá rẹ̀ láti bí ọdún 5 báyìí tí àwọn ti jọ wà lọ́tọ̀ọ̀tọ̀. Lákòótán ìròyìn aré ìdárayá àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní àwọn ilẹ̀ adúláwọ̀ CAF náà ni wọ́n ti kéde àwọn tí wọ́n mọ̀ bójútó ìdíje ti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ yún AFCON tọdún 2025 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde àwọn tí ó tó 73 níye báyìí eléyìí tí àwọn atọ́kùn ìdíje tí wọ́n tó 28 àti àwọn tó jẹ́ olùrànlọ́wọ́ fún atọ́kùn ìdíje tí wọ́n tó 29 eléyìí tí wọ́n bẹ nínú wọn tó fi mọ́ àwọn tí wọ́n mọ̀ ṣàmúlò ẹ̀rọ VAR tí wọ́n tó 14 eléyìí tí àwọn náà tí wọ́n bẹ nínú wọn tó sì jẹ́ pé láti mú kí gbogbo ẹ̀kọ́ kún mú bí dodo ẹ̀fọn lásìkò àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje ife ẹ̀yẹ ti AFCON gẹ́gẹ́ mo ṣe lálàyé báyìí wípé gbogbo àwọn tí wọ́n yàn wọ́n lò láti dé sí orílẹ̀-èdè Morocco láti ọjọ́ 15 nínú oṣù kejìlá ọdún yìí fún àwọn àlàkalẹ̀ ètò àti láti ṣe ìforúkọsílẹ̀ àti láti pèsè gbogbo àwọn nǹkan tí wọ́n nílò fún wọn. Ọ̀gbà bẹ́ẹ̀ náà nílẹ̀ Morocco ni ó máa gbàlejò ìdíje ti AFCON fún ti tọdún 2025 ọ̀hún eléyìí tí ó gbéra sọ ní ọjọ́ 18 nínú oṣù kejìlá ọdún yìí títí da ọjọ́ 18 nínú oṣù kínní lọ́dún 2026. Màá gẹ̀ ìpéǹpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan. Pẹ̀lú ìròyìn aré ìdárayá ọ̀nà àmọ̀wá kọ̀ọ̀ràn ṣálẹ̀ tó nígúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ láì gbóyin tẹ́fẹ́ bùn wá gbọ́ ilé ipò wá tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08180983814. Akíntúndé Akínyẹmí olóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń ṣe ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashir ló mú wá sétí ìgbọ̀nyìn ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wá.